Àwọn ará Ọ̀yọ́ ni wọ́n ní ìdojúkọ pẹ̀lú àwọn Fúlàní lóòrèkóòrè tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí ní ìpínlẹ̀ Ògùn láwọn ìlú bíi Abẹ́òkúta, Ìjẹ̀bú-Òde, Ìjẹ̀bú-Igbó, Yewa, òun náà ló jẹ́ wípé àwọn Fúlàní darandaran ó ń fojú àwọn àgbẹ̀ aroko sọ̀rọ̀ ní ìpínlẹ̀ yìí, ó ń fojú wọn rí màbo lọ́jọ́ Sátidé àbámẹ́ta eléyìí tó kọjá ní òpin ọ̀sẹ̀ yìí ni wọ́n mà tún gbẹ̀mí lẹ́nu àgbẹ̀ aroko sọ̀rọ̀ kan tí yẹn jẹ́ àgbẹ̀ aroko sọ̀rọ̀ ọkà yún àgbàdo tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gá Fidelis. Lóòótọ́ àti lódodo kì í ṣọmọ ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n àgbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó jẹ́ ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ilẹ̀ Yorùbá ní àgbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òdòmọ̀ṣíbí ní Ìjẹ̀bú-Igbó. Nínú oko rẹ̀ báyìí náà ni wọ́n ṣe ìkọlù sí o ní ọjọ́ Sátidé àbámẹ́ta yìí gangan ló pé ọ̀sẹ̀ méjì tí wọ́n gbẹ̀mí lẹ́nu àgbẹ̀ aroko sọ̀rọ̀ ìrẹsì kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Ewékòró tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Paul. Inú oko rẹ̀ báyìí ni àwọn Fúlàní darandaran yìí ni wọ́n ti ṣe ìkọlù o, tó sì jẹ́ pé wọ́n bá nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ níbi tí wọ́n rí nínú oko ìrẹsì rẹ̀ tí àwọn Fúlàní darandaran yìí tí wọ́n ti mú àwọn ọ̀bẹ àdá jìnnà wọn tí wọ́n ti fi gé lẹ́sẹ̀ lápá lọ́rùn. Nígbà tí ìkejì rẹ̀ mọ débẹ̀ yún Kẹ́hìndé náà ni ó bá nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ níbi tí ó ti ń pọ̀n rere ẹkún ìnira nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àgọ́ ara rẹ̀ tó ti bàjẹ́ mọ̀nàmọ́ná. Ṣé ẹ wá rí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sátidé àbámẹ́ta tó kọjá lọ yìí, ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn yún arábìnrin Ọmọlọ́lá Odòtọ́lá ó sọ fún àwọn akọ̀ròyìn wípé àwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ṣẹlẹ̀ ní tòótọ́, tó sì jẹ́ pé àwọn tí wọ́n hùwà láabi yìí wọn ò tí ì mọ ẹni tó jẹ́. Ṣé báyìí náà la máa wò táwọn ọlọ́pàá tí wọ́n máa sọ pé àwọn ò mẹ́ni tí ó jẹ́? K'Elédùmarè kó wá ṣàánú wa ni, Ọlọ́run má jẹ́ á bára wa nínú ìbànújẹ́ débi pé a wá ṣe máa sọ wípé káwọn ọlọ́pàá kí wọ́n tètè mọ dìde sí ọ̀rọ̀ wa. Lóòótọ́ àti lódodo wọ́n ń gbìyànjú ipa tiwọn ní èyí tó lè ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, àmọ́ Elédùmarè má jẹ́ á bọ́ sọ́wọ́. Èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sátidé àbámẹ́ta yìí òun náà ni ìkan lára àwọn tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó kọ̀ láti fọ́kọ rẹ̀ léde ló sọ pé àwọn mọ̀lẹ́bí Fidelis yìí òun náà ni wọ́n wà nínú ìpòrúurú ọkàn láti ìgbà tí wọ́n ti rí pé lọ́jọ́ Sátidé àbámẹ́ta ní òwúrọ̀ wípé Fidelis yìí kò padà wá sílé nígbà tó ti lọ sí oko. Èyí gangan náà ló mú wọn tẹkọ̀ létí láti sọ fún àwọn ọlọ́pàá kí wọ́n sì mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá tẹ̀lé wọn wọ́n sì dé oko Fidelis níbi tí ó ti ń gbin àgbàdo yún àgbàdo tútù. Wọ́n wá káàkiri inú oko ọ̀hún náà sí wá sẹ́yìn àti sọ́tún sósìn, àsẹ̀yìnwó sẹ̀yìnbọ̀. Òkú Fidelis òun náà ni wọ́n bá wò nínú oko rẹ̀. Nígbà tí wọ́n máa bá òkú rẹ̀ nínú oko rẹ̀, wọ́n ti bá tí wọ́n ti ṣá yánnayànna ní gbogbo àgọ́ ara rẹ̀. Ẹ̀wẹ̀ ńgbà máa bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, wọ́n máa bí léèrè lọ́jọ́ Àìkú Sunday wípé yes ma kí lẹ rí sí eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí o. Ẹni tó jẹ́ alukoro ọ̀hún náà sọ wípé wọ́n ti gbé òkú Fidelis, wọ́n ti gbé lọ sí ilé ìtọ́jú òkú sí, kódà wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò lórí irú ikú tó pa. Wọ́n tún fẹ́ ṣe àyẹ̀wò lórí irú ikú Fúlàní tó pa èèyàn ẹ̀bá tí wọ́n ṣáàyàn yánnayànna tí kì í ṣe pé bóyá wọ́n lù ú ní mọ́lò tàbí wọ́n fòòkà kan gbà tẹ́ ẹ̀ wá mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣekú pa. Nígbà tí wọ́n bi alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn léèrè pé kí lẹ nírò pé bóyá ó ń ṣẹlẹ̀ gangan náà, ẹ wò ó, wọ́n ti jẹ́ dòdò wọn lè sòdodo mọ́. Wọ́n sọ pé àwọn ò fura sí nǹkan kan wípé àwọn sì ń tẹ̀síwájú iṣẹ́ ìwádìí wọn. Èèyàn jẹ́ àgbẹ̀ aroko sọ̀rọ̀ ńbẹ nínú igbó nínú oko rẹ̀ níbi tí ó ti ń lọ pako fún àwọn èrè oko rẹ̀ kó lè jàǹfààní àti kéré oko lọ sọ́jà.
ẹ wá bá nínú oko láìsí pé bóyá ó níjà pẹ̀lú èèyàn. Nígbà tí ẹ wá bá nínú oko, ẹ bá o tí wọ́n yìnbọn lù, ẹ bá tí wọ́n ti ṣà wẹ́lẹ́wẹ́lẹ́ kódà tí gbogbo àgọ́ ara rẹ̀ tó kún fún àpá àdá. Ẹ wá ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn University Hospital tí ń bẹ ní Àgọ́ Ìwòye tí wọ́n sì gbé lọ sí ilé ìtọ́jú òkú sí. Ẹ wá fẹ́ ṣe àyẹ̀wò irú ikú tó pa á. Ẹjọ́ náà ṣàǹtànra wa ní ilẹ̀ Yorùbá, àbí ṣé ká sọ wípé ẹnu wa ò tọrọ gangan mọ́ ni. Ní ilẹ̀ Yorùbá k'Elédùmarè kó wá ṣàánú o. Fúlàní darandaran ó pààyàn sínú oko, ẹ sì rí àgbà aroko sọ̀rọ̀ yìí nínú oko, tẹ̀rí àpá àdá, yan àwọn àdá àjìná eléyìí tí máa ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n máa ń mú kiri tí wọ́n fi ń kọ́pá. Ẹ bá tó jẹ́ pé ẹ bá àpá rẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀ lẹ́wà ni ẹ fẹ́ ṣe àyẹ̀wò irú ikú tó pa á. Ọlọ́run ó kúkú ṣàánú wa ẹ̀ nítàn wá pa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú o, báwọn aṣáájú báwọn tó wà nípò báwọn tó bá dipò ńlá mú bí wọ́n bá ronú, ẹ wò ó, wọ́n máa fi ṣàkóbá fún wa tá a wà nísàlẹ̀ ni o. Ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa láti bá wa subscribe, ẹ tẹ notification bell, ẹ bá wa share rẹ̀ lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.